àwọn oúnjẹ tá a pèsè sílẹ̀ lé ní mo ti bákan náà mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá kí sí èékánná lé ní òní lè jẹun lórí ọwọ́ la máa fi jẹun kò sí spoon lé ní ṣáàmọ̀ àwọn tá a máa jẹ rice ọwọ́ ni o àwọn ọmọ wa tẹ̀ sọ pé ká ṣe gbẹ̀gìrì ṣùgbọ́n àkókò yẹn short ẹ dẹ̀ mọ̀ pé a lọ sí iléèwé níjọ́ Friday tó kọjá so ó tún wá jẹ́ kí a máa ráyè ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe so dáàdi wa Dr. Ọlọ́runfẹ́mi Ẹ̀dìgẹ a fẹ́ pe mọ́mí wa Mrs. Ogunmakinwa wọ́n lọ bá wa inspect wọ́n lọ bá wa wo ṣàyẹ̀wò oúnjẹ tí a ti pèsè. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Ọlọ́run àpọ̀ ilé o. Ẹ̀ní ṣubú lórí ọmọ. Ẹ̀ní gbàwẹ̀ ìdìdì lórí wọn. Ẹ kéré wọn láyọ̀ tàbátẹ́ ọ̀. Ẹ kó oríire o. Iṣẹ́ àkànṣe tó fún wa láti ṣe. Òun ni láti ṣe àfihàn oúnjẹ tó wà níbí. A bẹ̀rẹ̀ láti àkọ́kọ́ tá a pè ní àkàrà. Àkàrà kì í ṣe tòyìnbó nìkan, àkàrà ìbò jẹ́ kéèkì. Eléyìí jẹ́ àkàrà tí a fi ẹ̀wà ṣe. Ẹ pàtẹ́wọ́ fúnra yẹn ẹ̀yin òbí wa. Eléyìí tó rí bí ìkejì bí ó ní ìrẹsì tí à ń bu ọbẹ̀ sí láti jẹ. Ìrẹsì tí à ń bu ọbẹ̀ sí láti jẹ. Ẹni tó kó funfun bí eléyìí tọ́bẹ̀ bá gorí ẹ̀ sí bójọ́bì ata bójẹ́fọ́ bójẹ́gúsí jíjẹ ni. Ṣé máa? Ìkẹta òun ni ìrẹsì tí a rò tí a fi ẹ̀ṣọ́ ṣe táwọn ilé èkó máa ń pè ní jollof rice. Ó wà ní bákan náà o fún jíjẹ yín ni àti fún jíjẹ wa. Ọ̀pọ̀lọpọ̀ tó wà ní o. Ẹ̀gúsí nìyí. Ó tọ́jú gbèsè. Ẹ̀rẹ́ pé inú ẹ̀ ó kọ́. Mo sì ń wo àwọ̀ ọ̀nà ẹ̀ báyìí o. Àti pọ̀mọ́ tó máa da. Ẹ jẹ́ wo ọbẹ̀ ẹ̀fọ́ rírò. Ṣọkọyọ̀kọ̀tọ̀. Ẹjọ́ àfijọ́rọ́sì sí eléta àfikalẹ̀ sí àwọn àwọ̀ mélòó ló wà bí? Àwọn ọmọ àwọ̀ mélòó ló wà bí? Eléyìí ọ̀rọ̀ kábí ìtòwò. Ìjọmọ̀ kẹrẹkẹrẹ ṣe. Kẹ̀kẹ́ inú ẹ̀. Ẹ̀gúsí ìdógò. Ní Yorùbá ká pé ẹ̀gúsí. Ibo tó wà ní ẹbá bínú. Ìfọ́ ìbò ni ìbá tún bí ìbò pé. Ẹ̀gúsí kánàpíà. Ẹgbàjọ́ mú ìyá wa. Ẹ̀fọ́ yóò ní eléyìí. Ọ̀wọ́ a máa pè ní gbọ́lọ́gí. Nkèrè ó pé náà ẹ̀. Ẹ pàtẹ́ wọ́n bá wọn obìnrin wa. Ọmú pàmásì gbọ́lọ́gí. Eléyìí ẹ̀wà olóyin, ẹ̀wà pupa, ó dùn bí tábáwá ti sọ di èyí tí à ń bu ata sí ó ti jẹ ẹ̀wà àgbẹ̀ tó máa ń jẹ lẹ́kọ̀ọ́. Mélòó ló wá ló jẹ rí? Tó bá jẹ rí pàtó fúnra ẹ̀. Ilá àsèpọ̀. Ilá àsèpọ̀. Epo yọ. Kọ̀ọ̀mújẹ́. Kọ̀ọ̀mújẹ́. Iyán. Ọ̀mújiyán. Iyán.
ẹ̀lẹ́ bá kú sí àlẹ́gbẹ̀ láàbà fi ń wo jẹ́ sí kékeré pé kí ni sọ máa píọ́ píọ́. ẹ ṣe o wow wonderful wonderful eléyìí la pè ní ọbẹ̀ ata o mò ń wo ẹja nú ẹ̀ mò ń wo ẹja mò ń wo ẹran ọmọ wà nú ẹ̀ tẹ́lẹ̀ ó máa ń pè ní pẹpẹ sọ́ọ̀sì ẹ lè jẹ ráìsì funfun yìí láìsí ìkọ́ tó wà lọ́wọ́ ìyá wa yìí. Eléyìí tàbí ewébò yìí òun ni à ń pè ní iyán eléwé. Àwọn àtàpè iyán. Ó dájú èyí tá a fi ọ̀rá kò lọ. Ewé tó wà nú ẹ̀ medicine olóògùn. Lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kan sí èmi ò nílò yẹn o. Eléyìí ò kì í ṣàlù. Elégúdé ọ̀gẹ̀dẹ̀ la máa ń pè é elégúdé ọ̀gẹ̀dẹ̀ yìí. Àádùn owó mẹ́ta ro ọ̀mẹ́ta sí ọ̀mú ọkà àgbàdo àbíṣe. Tẹ bá rí ọtí mo kú dání ó ní pátánà ó lágúntà lẹ́gbẹ̀ẹ́. Òun ló pè ní ẹ̀kọ́ lẹ́túkọ̀ wò ẹ̀kọ́ eléwé pẹ̀lú ọ̀rẹ́. Ẹni kẹ́kọ̀ọ́ wò ló tún abilé ní àṣepé ni o ọdún àṣepé ọlá àṣepé o ẹ̀dá pàtẹ́wọ́ fún Jésù. Màmá ẹlẹ́sẹ̀ máa o. Wọ́n ní káàtì ẹ̀fẹ́ lè fún mọ́ínmọ́ín ẹlẹ́mìí mé mọ́ínmọ́ín ẹlẹ́mìí mé. Ẹ ṣe òyà wa God bless you. Ọ̀rọ̀ àríyànjiyàn eléyìí tí òyìnbó ń pè ní debate ọ̀rọ̀ àríyànjiyàn